Kábíyèsí mọ́mọ́ wa.
Ènìyàn 21 ni wọ́n fi ní top 500. Ẹ̀sìn 500. 500. Ènìyàn 21. 500. Yes. Ènìyàn 21. 500. Yes. Ènìyàn 21 500. Sáyẹ̀fọ̀ ilé wa tí a bá ń bọ̀. Ẹ sáré. Ẹ sábà mọ̀ náà. Èyí ká bá wà ní pé wa. Ẹ yára ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́. Ẹ yára. Fún ọlọ́run lórí òkè yìí. Ọ̀tọ̀ ní iye tẹ́ fọ́lọ̀ lórúkọ lọ. Wọ́n ti àbàtẹ́ kan bí ìmọ̀ àwọn eléjì bá yìí lọ. Tó lè fẹ́ fọ́lọ̀. Ṣé kí wọ́n tẹ̀lé ìjọmọ́lẹ̀ ẹ̀gbà? Ṣé kí wọ́n tẹ̀lé màmá? Ọmọ orí pápá yìí. Àwọn èdè ìsìlẹ̀kì àti táìsì àti ọgbọ́n. Ṣé táìsì pàdé mélòó ni orí pápá ẹ̀ máa ń gbà? Láti bá ọmọ ọdún ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ owó lọ yìí. Táìsì ní káwọn ẹ̀ka ní sílẹ̀ yìí. Káwọn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ owó. Bàbá ọkọ ọmọ mi, bàbá ọmọ kan lè wọlé. Ọmọ kan lè wọlé tó ń bẹ̀rẹ̀ ọ̀ṣun ní ẹ̀fọ́. Ọmọ bá ẹ̀ sọ ní ẹ̀yẹ́sì. Ọmọ bá ẹ̀ lọ sọ ní ẹ̀yẹ́sì. Ìjọba tó ń tẹ̀lé sọ ní ẹ̀yẹ́sì. Adájọba. Ó kí màmá àdúrà o, ó kí màmá o. Ẹ ṣe pápá ẹlò. Yàrá ẹjọ́ kan ní ìjẹ̀jọ́. Ẹ̀kọ́ ọdún àyẹ̀ sọ̀rọ̀ fún ẹ̀kọ́ lè sọ̀rọ̀. Ẹ̀kọ́